ohun tí mo fẹ́, ohun tí mo béèrè, kò sẹ́ni tó lè ṣe fún mi àfọlọ́run ọba. Ọlọ́run kìràkìtà ayé ó tọ́jú sú mi, àìbìkítà olórí ó mọ̀ sú mi o. Ẹjọ́ èèyàn mi àti mi Mesoro pé Adebimpe máa tún ṣáájú yín jolórí. Ọlọ́run kò dáa o. Mo bá yín ké mo tún ti rí ẹ tún ti ń lọ from party to party. Ẹ ṣàfọmọ ọlọ́mọ ọlẹ̀, ẹ má máa mọ́mọ yẹn kiri mọ́. Ṣé mọ̀ gbogbo nǹkan tẹ́ ṣe tí ò gbè yín, ẹ tún ti ń mójú ọmọ sí. Kí lè wá kiri bóòdù ẹ jókòó jẹ́ síbì kan. Bóòdù ẹ jókòó party tó lọ tó fi gbogbo ìgbésí ayé ẹ lọ. At the end of the day náà ó dó lórí o. Adebimpe a grandmother ó tún dó lórí ìṣáájú ẹ. Ọlọ́run mi kò máa dá àǹtí Mesoro ẹ pẹ̀lẹ́ mà. Ẹ bá mi sọ fún kábíyèsí Adebimpe yẹn bóyá kò tiẹ̀ fún yín láyè kan bí àmì BQ torí ẹ ti ní gbogbo instrument tó fi ń ṣolórí, ẹ ti ní ẹlẹ́kẹ̀ẹ́, ẹ ti ní tẹ́rù màtí kò sí nǹkan tẹ́ ẹ̀ ní. Ẹ ti bẹ̀rẹ̀ sí ẹ̀yin náà wọ́n ti ń gbọ́ pàtẹ́lẹ̀, ẹ ti mọ bí ti ń rí. Ẹ tún ti dó kábíyèsí bíi méjì rí, ìyẹn la mọ̀ o. Eléyìí tá a mọ̀ a lè sọ wọ́n lójú méjì lọ. Ẹ̀yin lẹ́mọ̀ yẹn o. Ẹ̀yin lẹ́mọ̀ ẹnu àǹtí mi ló sọ pé méjì péré ni o. Bóyá tó bá fi yín hábì kan ní à ń kọ́nà kan wọ́n kọ́nà bóyá ṣe mọ̀ kò yẹ kí grandma tún dolórí before you. Ọ̀rọ̀ yẹn ò dáa. Ọlọ́run bọ́lọ́run ṣe máa ń pín ilé ayé ìṣá nǹkan téèyàn máa fọ́ọ̀sì ẹ ti jẹ̀gbájú wọ́n ti búlì yín wọ́n ti lé yín jáde mẹ́ gbogbo ẹ̀gbin ìwọ̀sí lẹ́ti gbà láàfin wọ́n ní they did not know you. Ó yá ìyẹn náà ti tó ẹ máa lọ kábíyèsí ló ti ẹ̀ sọ yẹn. Ọjọ́ yẹn mo give up pé ọjọ́ tẹ fẹ́ fi máa fi bàbá ṣe kọ́ńtà bàbá sọ pé ìyẹn náà ti tó bẹ́ẹ̀ yẹn máa lọ. Ohun tí mo béèrè kò sẹ́ni tó lè ṣe fún mi àfọ ọlọ́run ọba. Má pín tàǹtí mi lé, má pín lé tẹlòmíì, má fi tàǹtí mi ṣe àpínlé. Èyí ò dá o. Ó dẹ̀ mọ̀ pé àǹtí mi is desperate. Mesoro is desperate láti wọlé. Ó tún ti ń ṣùràn ìròyìn sí báyà àti ẹ̀mọ́. Kò sẹ́ni tó lè ṣe fún mi àfọlọ́run ọba. It is well. Ṣé rí sọ́mọ̀ tó dúdú yìí? Sọ́mọ̀ yìí ò dúdú o. Sọ́mọ̀ yìí clear ni. Owó tí mo fẹ́ pa kò bá sọ́mọ̀ yìí lọ. Ojú sọ́mọ̀ yìí bright dáadáa. So sọ́mọ̀ yìí ti jẹ́ kó yé mi sìn pé you better forget about it. Tó bá ń pín kò lè kàn án. Àǹtí mi, báwo lẹ ṣe ṣe? Báwo lẹ ṣe máa ṣe tí grandmother máa di queen kó tó di pé ẹ̀yin tẹ̀dẹ̀ lọ́jà fún wọn láàfin tẹ́ fi ṣọ́jà tẹ́ fi wẹ́pọ̀n jà tẹ́ tún fi pátá jà wọn ò máa mú yẹn máa dó lórí máa dó lórí nǹkan tó dùn mí jù nìyẹn. Ẹ máa ṣe fọ́tò ṣùtù dánwò gbogbo àwọn fọ́tò ṣùtù àti ẹ̀rí wọn kò sẹ́ni tó lè wò mo ń bá yín sunkún sọ́lọ́run ọba lọ pé kọ́lọ́run má gbàgbé yín. Àǹtí kò sí nǹkan tẹ́ ẹ̀ ṣe mà tún lóyún. Ọlọ́run kò má dáa. Ẹ mà tún lóyún ẹ mà tún fẹ́ foyún de kábíyèsí mọ́lẹ̀ kí ló tún. Adébímpé ò mà lè lóyún mọ́. Sí náà Adébímpé ṣe rí bólóhùn ṣe máa ń pín nǹkan lé ayé. Mo kàn máa wò pé araba ríbití. Bó lóun ṣe máa ń pín nǹkan ní ayé ó ní àṣàkẹ́ ayé àjọkẹ́ ọ̀run àgbà ọ̀nà ṣe pọ̀. Ẹ wò ó bí àmọ̀dẹ̀ ti gbé fúnra yín lẹ́mọ̀ọ́jà rẹ̀ òwe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lè lọ́ fún mi. Bó lóun bá ṣe ń pín nǹkan má fi wàdùwàdù nǹkan tí ò tọ́ sí ẹ má fi ṣán ní èmi mo ní èmi ló kàn. Èmi ló kàn I must have it by force. Ẹ jẹ gbájú ẹ jẹ wúlì wọ́n lé yín jáde wọ́n fẹ́ẹ́ lè fẹ́ gba lé yín jáde mẹ́.
still náà wọ́n pe 6 women ayé yín tó ṣòfò Ọlọ́run má má jẹ́ kí ilé ayé mi ìgbẹ̀yìn ayé mi má má jẹ́ kó dàbí eléyìí o sí yẹ̀tì náà èèyàn tí ò tiẹ̀ jàǹpátá tó bá ti yẹ pé Adébímpé ń jàǹpátá báyìí àbá sọ pé òkè o torí pé ó ń jàǹpátá Adébímpé ò tiẹ̀ jàǹpátá ibi tó wà ní Olórí kà mọ́ Ọlọ́run kò lọ kì í ṣe pé ó lọ Nàìjíríà ó lọ ń tọrọ Olórí kì í ṣe pé ó ń ságiri ó bá wọn ṣe ti ọba ó bá wọn ṣe ti ibi tí Adébímpé wà báyìí gbàm ní Olórí wọlé tọ̀ wá wọ́n sọ pé ìwọ lẹni tí a yàn ìwọ lẹni tí a mo wá sọ pé ṣé ẹ gbàgbé pé the same UK tí Mesoro wà l'Adébímpé wà ní tírẹ́ẹ̀nì tó ń gbé Olórí bọ̀ láti Nàìjíríà ṣé kò yẹ kó kọ́kọ́ yà sọ́dọ̀ Mesoro kó tó gbé lọ sára ṣé wọn mọ̀ pé grandmother l'Adébímpé nǹkan mélòó ló fẹ́ ṣe Mesoro is still very very active for her she's strong well but bọ́lá ṣe ń pín ṣá kí la fẹ́ sọ àràbà rí bí tí abẹ́ ìlú Ọlọ́run bí kò pín fún ẹnìyẹn ẹ má jẹ́ a máa jà lórí nǹkan tí ò ṣe kínní kò pín dọ́dọ̀ ẹnìyẹn ìwọ ló rò pé ìwọ ló kàn Ọlọ́run sọ pé ìwọ kọ́ ló kàn get the fuck I mean the way God is just making sure you never attain that is just oṣù Ọlọ́run ọba gan ni get the fuck lọ padà lọ wá ṣẹ̀ṣẹ̀ still náà àǹtí mi ò kò yé pé Ọlọ́run fún òun ní sign show me the signs here are the signs and wonder pé Ọlọ́run sọ fún un pé gbogbo bí tó fẹ́ tó rẹ́bìtì àyà tó lọ tẹ̀bìtì àyà sí yẹn tó rógún ológun tó lọ tẹ̀bìtì àyà sí padà lọ wá ṣẹ̀ṣẹ̀ àǹtí mi tún ṣì ń lọ pàtì Ọlọ́run àtún máa gbọ́ voice note voice note ìgbé tó lọ pé èmi mo jà fún àǹtí pàtí tẹ̀ ń lọ mọ́ dání a gbọ́dọ̀ gbọ́ pé wọ́n ṣe tírísọ́ọ̀mù wẹ́yìn àtọmọ tẹ̀wọ́n pé social media brutal gan mo kàn ní kí n sọ fún yín ẹ fọmọ yẹn lẹ̀ ẹ jẹ́ kó face education kò sí nǹkan tọmọ yẹn máa rí ní pàtí ẹ jẹ́ kó lọ sí school àbí kó lọ ibi iṣẹ́ stop taking her to parties party tó lọ tí ò gbé ẹ tó fi ẹ ṣe palliative tó hàn tí ẹ fẹ́ jẹ́ mọ́ sí òbóyún máa sọ̀fà o sometimes when I will stay in my room I will read my books ṣé tí understand is òbò àǹtí sọ́fà ẹ pé kò lè mọ̀ kó ká mítà ẹ gbé mítà dé bẹ́ẹ̀ ni Ọlọ́run mò ń sọ ẹ gbé mítà dé bẹ́ẹ̀ ni ẹ gbé mítà dé òbò Mesoro ẹ máa rí pé ó rí ìdì ẹ máa rí tẹ bá rí mileage orí ẹ̀rọ Ọlọ́run àbàyìn pé condemn lélẹ̀ kì í ṣe pé kínní gbé mítà dé orí àǹtí yẹn òbò wọn sọ èmi ò lò bóòtọ́ fi ń sọ́fà ẹ má yẹ kí gbogbo yín ṣe sọ́fà kó bọ̀ wọn lọ́mọ náà tún lọ sọ́fà ẹ mọ̀ pé ojú àwọn máa ní ojú wọn kì í gbé bì kan that is it ojú wọn á kàn jẹ ọmọ yẹn bó ṣe jẹ ìyá tán jẹ yín ṣàkàṣàkàṣàkàṣàkà tán ṣáyín jẹ tán jù yín lẹ wọn tún mú ọmọ yẹn wọn tún jẹ ṣàkàṣàkàṣàkàṣàkà wọn tún jù lẹ kò sí nǹkan kan ní party packaging ní good clothes and some mint note that is just all that is in party everybody want to be like human being but it's just packaging. Everybody want to be like human being, but na packaging Mesoro. Má jẹ́ kó mú ẹ chaka kó mú ọmọ lọ́mọ chaka ó jẹ́ mo kọ́ àwọn máa yẹn wọn ò pẹ́ rí kíní anything under the skirt tó bá ti lè níwò wọ́n ti run wọn ò fẹ́ wọ̀ kí ló tó fi máa fẹ́ ọmọ. Ẹ rí ọmọ ẹ̀mẹ̀jẹ̀ ẹ rí pé nails ló ń ṣe. Oh, I had to create names for her. Yeah, to promote it. I love the way MHM train our children. School, education, bo ti eka. O make sure pé ọmọ kà. O make sure pé education one is on point. You see the way she talks about it. Ìgbà tó gbà lóhùn gan lóhùn mo bo lóhùn ṣe. I heard them discuss student loan. Then fast forward to ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. She is doing nails and the nails are very pretty. I wish I was there, I love to support kids, kids star more. Shall I understand it? We know all these kids, we saw them grow up, they grow up right in front of us. Now they are doing something, I love to support that. It's very, very cute. More nails. Shall you understand it? That is what we want to be saying. Not get cash or someone more party tí ó gbẹ̀yìn. This is 51, please. Usaye ni gboro mo. Tẹ́ bá máa wọ ọbẹ̀ yẹn
Have you entered a place where almost everybody there has slept with you? Ọlọ́run ẹ wá sọ pé kò ká mítà ó wọ dẹ́mọ́rèjì gan. Have you entered a place where almost everybody, the men there, don kọjá lára ẹ? Ibi tó o ti ní ṣòro nìyẹn. Ibi tó o ti ṣe kí ni? Tó o ti ní ṣòro nìyẹn. You have no idea. You literally have no idea how this world works. Gbogbo mistake tó tún ṣe, o tún ṣe, nǹkan tó ṣe tí ó gbé ẹ, o tún ṣe, o tún mọ ọmọdé bẹ́ẹ̀. For what? Òun nìyẹn sìn. Àwa la jà fún wọn. Wọn ti ẹ̀ rántí pé ẹ jà. Ẹ tún fòbò jà. Ẹ fòbò jagun ayé. Kó má tẹ wo tọ́n bá tiẹ̀ fẹ́ tó bá yẹ pé o ní value máa yẹn ò lè bẹ́ẹ̀ yẹn o kábíyèsí ò lè bẹ́ẹ̀ yẹn o. Ó máa fi ẹ́ há position kan tó máa generate owó fún ẹ. Táwa gan máa envy pé bó ṣe ń ṣakọ ṣèbí kábíyèsí ló fi sí position. Ìwọ kò pàdánù gbogbo ẹ̀ ni wọ́n rí pé eléyìí ò ní talent. Ebi ló ń pa eléyìí torí ẹ̀ ló ṣe ń bọ́ pátákìrì. Dómi nílẹ̀ lẹ́ẹ̀ má dòmi lórí bẹ́ẹ̀dì. Tó bá jẹ́ gọ́tà gan ni ẹ máa ní kọ́dọ̀ yín gọ́tà ẹ máa kọ́ má dòyìn lẹ̀lẹ̀. Tó bá jẹ́ pé o tún ní value ṣe bá rá àwọn obìnrin kan ní ààfin tó ń gbé mọ́tò bọ̀gìnì iṣẹ́ wọn ló pé wọn tó wá sí mọ́tò tó ń ṣí ọkọ̀ tí kábíyèsí wá ń bless ẹ̀. Wọ́n tí wọ́n rí pé eléyìí ò lè ṣiṣẹ́. Obo is my hobby. Obo, what is your job? Akuna.com. Women, we can do better. Ṣé wá rí èèyàn tí ò ti ẹ̀rọ pé òun fẹ́ do lórí tí ò bá wọn fight fún un lórí wọ́n tún wá pé kó wá ṣe kíni kó wá ṣe lórí ní nǹkan tẹ́ ń wá tẹ́ ń fi gbogbo nǹkan wá tẹ́ ń fi gbogbo nǹkan wá torí pé kíni ṣé mo ẹ ti gbà pé alálẹ̀ wà nílẹ̀ Yorùbá alálẹ̀ mọ̀ pé ẹ̀ deserve lórí yẹn wípé ebi ló pa yín tẹ́ fi wá wọ ọkùnrin tẹ́ máa tira yín mọ́. Women olórí they are active. They have jobs. They are educated. They have things going on. You no get anything. You no get anything. Àǹtí fẹ́ fọwọ́ ṣiṣẹ́ alábọ̀dó wọ́n gbé yín sínú ilé kábíyèsí ti fún gbogbo wọn yàrá kẹ́yìn náà kọ́ máa gbọ́pọ̀ àṣẹ tẹ̀lé yín. Iṣẹ́ wo ló ṣe tó ń gbọ́pọ̀ àṣẹ tẹ̀lé? Think about this for a second. Iṣẹ́ wo ló ṣe tó máa gbé ọ̀pá àṣẹ tẹ̀lé ẹ? Alábọ̀dó kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ wọ́n ń wókó kiri It doesn't make any sense now. Kò make any sense at all. Ẹ̀yin tẹ́ ẹ̀ serious tẹ́ ẹ̀ wá okay. Èmi kàn sọ tèmi fún yín ní pé ẹ wò níbi tẹ́ tún lọ sí báyìí tá bá tún lọ gbọ́ pé lọ ń ṣe tírísọ̀m àbí wọ́n lọ ń dín kíní kan èmi ò ní take it like no. Control your legs. Kì í ṣe gbogbo nǹkan tó bá ti wá kọnu sí àǹtí mi ti ẹ̀ bàjẹ́ ná anything ni tó bá ṣàṣe wo 50k gan ti pọ̀ jù fún ní 20 ìgbà míì gan tó wà pé 10,500 ló wà lọ́wọ́ ẹ̀ ó máa gbà bẹ́ẹ̀ àwọn eléyìí ṣí òbò àwọn eléyìí ṣí níbi táwa ṣì wà lórí Facebook tá a ṣe ń fracas àǹtí mi ti lọ ń dó pààrà tá a ṣe ń fracas ara wa pé wo mi ò ní gbà àgò finish lélẹ̀ tá à ń dùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá à ń bẹ síta wọnú ọlá àwọn wèrè ń sìn báyìí o àwọn ló hèlì síta jókòó ní gbogbo ìgbà yẹn o láwọn ọmọ ayé where are they now? Wọ́n ti wá fi síta jókòó wọ́n ti jù ú lẹ̀ ó ti kó wọn àti wáyé. Kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àǹtí ní orí fracas èdè àǹtí ti lè lọ́dún kó bíi mẹ́ta á dó wọn papọ̀. Ṣé èdè mo gbé ọkùnrin báwo ni kábíyèsí ṣe máa mọ̀ pé ànọ́dá kábíyèsí ń bá ẹ̀ sùn? Ìyẹn lọ fà á. Ṣé kábíyèsí máa ń jáde ni? Ń jáde náà.
mo mọ̀ kó máa gbé fún kábíyèsí ni but báwo ló ṣe máa ṣe ọba méjì papọ̀ tó fẹ́ para ẹni mi ìgbọ́ yẹn rí láyé mi ìrí yẹn rí láyé mi èèmọ̀ lélẹ̀ èèmọ̀ wọ́ọ̀lù níbi táwọn tí mi ò mọ̀ ọkọ̀ dé ọba méjì ń rún ẹ ó wá lóyún wọn ọmọ èèyàn tó fún ẹ lóyún ṣebí eléyìí tá a gbọ́ ọba méjì ló rún ẹ ṣàtúmọ̀ àwọn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tó tún ṣe rún ẹ ọlọ́mọ má jẹ́ ká ọlọ́mọ má jẹ́ STD na water tẹ̀ kí n bẹ̀rù ph òbóyín ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run oṣù orí èmi mo tẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ pé mo lọ́kọ́ lé ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́kọ́ lé ṣé bó ṣe máa ń rí nìyẹn ni wọ́n máa rún ẹbí gbogbo wọn máa mọ̀ pé wọ́n rún ẹ papọ̀ ọlọ́run ẹ̀sìn nìyẹn mi ì tẹ̀ nílé ìjáde ẹ̀yin ò tẹ̀ lójú tó ń tì náà bọ̀ irú èmi mi inú ilé máa wà mi ò nílé ìjáde because máa wò gbogbo ayé ti mọ̀ pé olóṣó ni mí ẹ̀dẹ̀ tún máa kó pancake ẹ̀ tún lo filter ẹ̀ tún máa gbọ̀dì ìwé kékeré máa gbójú kí ló tún wá congratulations tó sí èèyàn tó jọ lórí ẹ wò tẹ bá ní sí ìyàwó kékeré ẹ bá wa pé kí náà porúkọ ẹ ó ti yé yín ẹ bá wa pè yẹn ó wà ń bẹ always guide kò mind ò bá jẹ́ pé baálẹ̀ gan ni ó ti ní gbogbo nǹkan tó fẹ́ lò àwa ló fẹ́ oppressive àwa ló ẹ wo àǹtí mi kò sí wàhálà ọlọ́run tó ṣe ti grandma ó máa rántí ẹ̀yìn náà ẹ jẹ́ àmọ́ ọ lọ.